Africa Media Live TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you. Ọmọ bàbá bàbá kábíyèsí àwọn olùjalè ọmọ bàbá tọmọ kò ní gbọ́dé bó ṣe yẹ wọ́n. ọmọ olóko sáré ìdílé lájà àìkèké bó olóko ó ní kíá bó bá pẹ́ títí àjẹkù pàjẹ́ bó ṣe àkìlẹ̀ ìjẹun kábíyèsí àwọn olùjalè tọmọ délé. Wọ́n ṣe fún wa, ó kí ẹ kú lédè bàbá rẹ̀. Ó kú lédè bàbá rẹ̀. Ó ń bọ̀ wá. Olórí òfìdí ìgbì ọmọ ní ẹ lọ́jọ́kọ́jọ́. Òde ní bàbá rẹ̀ ní ayé. Ọba olèwé àpárí àmọ́ ìlọrí tó ń jẹ́ ẹsẹ̀ àti ẹsẹ̀ ìyẹn kò ṣùgbọ́n Saheed akọ́lẹ́dẹ́ ní báńkì ẹ̀ Saheed Osupa. Ẹ̀yin ọba bíà ọkọ̀ lórí inú mi ìlú ṣeun láti àgbà ìjọ ìyá. Kò jẹ́ tètè sáré lọ rí ìjọba ajá ilé ńlá ó ń tẹ̀ ní Lẹ́kì. Ó ń bọ̀. Africa Media Live TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you.